Ẹ káàbọ̀ sí orí ètò ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa Math lédè Yorùbá ibi tí a ti ń ṣàlàyé ìmọ̀ ìṣirò nídìí abínibí wa. Èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín Gàfárì Lókùmọ̀. Ní àwọn ọ̀sẹ̀ tí ó kọjá, a bẹ̀rẹ̀ sequence, mo ṣàlàyé oríṣiríṣi ọ̀nà tí sequence pín sí. A dẹ̀ rí bá ṣe lè mọ wá nth term, arithmetic sequence àti geometric sequence. Nínú ẹ̀kọ́ yìí, màá máa bẹ̀rẹ̀ series àti partial sum. Ẹ mú gègé yín, ẹ bá mi ká lọ. Ẹ rí pa bẹ̀rẹ̀ sequence and series. Mo dẹ̀ ṣàlàyé sequence gẹ́gẹ́ bí ètò nǹkan kan ta ní lọ́pọ̀lọpọ̀ ọgbà tí ó mọ jẹ́ ètò nọ́mbà. Ètò wọn yóò máa tẹ̀ lófin. Gẹ́gẹ́ bí àpèjúwe, ẹ rí pé tá bá kọ 3, 5, 7, 9, ẹ rí pé tó nọ́mbà ni ò sequence ni. Tó rà ń to àwọn nọ́mbà kan. Àwọn ètò wọn ń bá òfin mu. Inú òfin tó ń bá mọ náà ni pé kí ni o táàmù alákọ̀ọ́kọ́ kí n mọ ro 2 mọ̀ láti fi mọ táàmù ẹlẹ́ẹ̀kejì látún fi mọ táàmù tó tún kàn lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì yẹn náà kí n tún ro 2 mọ̀ so lẹ́yìn yẹn tí bá tún fẹ́ mọ̀ mí náà kí n tún lo 2 mọ̀ tó bá ti jẹ́ pé à ń to nọ́mbà báyìí tó wà ń tẹ̀ lófin irú eléyìí tí ẹ mú fún alápẹ̀rẹ̀ yẹn a máa sọ pé kí ni o a máa ní sequence mo dẹ̀ ní a lè ní sequence oríṣiríṣi o àwọn special sequence tá a ní nínú ara tí mo ṣàlàyé lówùrọ̀ òun náà ni pé kí ni o a lè ní linear sequence òun náà là ń pè ní kí ni o arithmetic progression so tá a máa ṣe kí ni o tá a máa ń pè ní AP bákan náà òun náà ni pé tó bá jẹ́ pé títò tá a ń tòun tó bá jẹ́ pé òfin tá a fi máa mọ nọ́mbà tó kàn lẹ́yìn táàmù kan òun náà ni pé kí ni o ká máa ro constant kan mọ́ so ti a bá so ajá sí pé arithmetic progression ni ẹ gẹ́gẹ́ bí àpèjúwe irú ta kọ lókè arithmetic progression ni o ẹgbẹ́ tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ kí là ń rò mọ́ tá a fi mọ táàmù tó kàn 2 so ti bá tá a pé nǹkan kan náà là ń rò mọ́ so ti tá a rò mọ́ táàmù nǹkan tó fi fún wa ní táàmù tó tún tẹ̀lé a máa ní arithmetic progression ní àárọ̀ àwa ṣàlàyé bá ṣe lè wá last term arithmetic progression tí a túmọ̀ sí nth term ẹgbẹ́ tá a bá ṣàkíyèsí ya ní a wa òun ni ó mọ jẹ́ kí ni o òun ni first term tí first term mi bá jẹ́ a so tí èmi bá so second term mi ajá sí pé tí d mi náà tó bá jẹ́ common difference constant eléyìí tá a fi ń kún tá a fi ń mọ táàmù tó tẹ̀lé alóhùn ni common difference so tí èmi bá so ẹ rí i pé táàmù mélòó common difference mélòó mo rò mọ́ táàmù alákọ̀ọ́kọ́ tí mo fi mọ táàmù ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí pẹ̀yọ̀ kan ni a sọ pé léyìn ọmọ jẹ́ a plus d tó bá jẹ́ pé third term ẹ̀rí pé mo ro 2 mọ́ 3 mo fi mọ 5 mo tún ro 2 mọ́ 5 mo fi mọ 7 ajá sí pé mo ti ro 2 lọ́nà méjì mọ́ táàmù alákọ̀ọ́kọ́ tó fi fún mi táàmù ẹlẹ́ẹ̀kẹta la fi ní 7 ajá sí pé third term mo mọ̀ jẹ́ kí ni o a plus 2d so ti bá kí lẹ́yìn ṣàkíyèsí first term a ní difference kankan second term à ń ro difference kan mọ́ third term à ń ro difference méjì mọ́ ẹ pé tá a bá ní táàmù kan iye difference tá a máa rò mọ́ yóò mọ jẹ́ ká máa yọ wọn àkóónú táàmù yẹn ajá sí pé fifth term yóò mọ jẹ́ kí ni o a plus 4d ọ̀yà 100th term ńkọ́ yóò mọ jẹ́ kí ni o a plus 99d adẹ̀sàlàyé fún wa pé nth term òun náà tá a tún lè pè ní kí ni last term òun náà ní pé kí ni o a plus n minus 1d pé àkótán fọ́múlà yẹn lákòótán mo rò bóyá wà báwọn. so bákan náà wẹ̀ nínú ta tún ṣàlàyé láàárọ̀ òun náà ní pé kí ni o nínú àwọn special sequence ta tún ní òun náà là ń pè ní kí ni exponential sequence. ó kọ́ mi ìtàn tún máa ń pè òun náà ní kí ni o geometric progression tàbí ká ṣe pé ní kí ni o GP. ètò kan lòun náà ṣùgbọ́n ètò òun náà ni pé kí ni òfin tó dé òun ni pé tí n bá fẹ́ mọ táàmù tó kàn lẹ́yìn táàmù kan màá máa multiply táàmù yẹn pẹ̀lú àwọn kí ni o àwọn constant ẹ pé à ń ro constant mọ́ la fi mọ̀ pé AP ni ṣùgbọ́n tó wáyé pé GP a máa multiply constant ni gẹ́gẹ́ bí àpèjúwe nìsín tí bá ní 2 4 8 16 32 ẹgbẹ́ tẹ́ bá ṣàkíyèsí táàmù alákọ̀ọ́kọ́ rẹ̀ o so ti yé mi báwọn táàmù ẹlẹ́ẹ̀kejì mo mọ̀ pẹ̀lú pé mo multiply 2 mọ̀
mo mọ táàmù ẹlẹ́ẹ̀kẹta pẹ̀lú pé mo multiply 2 mọ́ mo mọ táàmù eléyìí náà mo multiply 2 mọ́ tó yẹ pé mo mọ táàmù tí ó kàn lẹ́yìn táàmù kan pẹ̀lú pé màá máa multiply pẹ̀lú kí ni o constant so tí ó so a máa pè ní kí ni o geometric progression tàbí ká pè ní exponential sequence a ní àwọn táàmù táwa multiply yẹn tó jẹ́ constant yẹn alámàpọ̀ ní kí ni o a máa pè ní common ratio mo dẹ̀ ṣàlàyé fún aláàárọ̀ náà pé kí ni ajá sí pé tí first term mi náà tó bá jẹ́ a kí lẹ ṣàkíyèsí second term mi ó dàbí ké mo ṣe kí ni o ké máa multiply first term yẹn pẹ̀lú in tó jẹ́ common ratio yẹn tí a mọ̀ sí constant yẹn ẹ rí i pé 2 níbí báyìí mo multiply 2 pọ̀ mọ́ 2 mo fi ní 4 mo tún multiply 4 pọ̀ mọ́ 2 mo fi ní 8 ajá sí pé mo multiply 2 lẹ́ẹ̀mejì pọ̀ mọ́ 2 mo fi ní 8 màá máa multiply rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta pẹ̀ mọ́ 2 màá fi ní 16 so third term mi báyìí ń sìn yóò máa jẹ́ kí ni o ar squared so tí yé bá so fourth term yóò máa jẹ́ kí ni o ar raised by 3 kí lẹ ṣàkíyèsí tó bá jẹ́ pé term kejì a multiply pẹ̀lú common difference kan tó bá jẹ́ pé term mẹ́ta a multiply pẹ̀lú s square common difference tó bá jẹ́ pé term mẹ́rin a multiply pẹ̀lú kí ni o common ratio ẹ mọ̀ bínú common ratio raised by 3 mo rò bó ti yé bá so ajá sí pé tí n bá ní 100th term kí ni 100th term ó jẹ́ o ar raised by 99 mo rò bó ti yé bá kí ni 1000 term ó jẹ́ ar raised by 999 kí lẹ ṣàkíyèsí òun náà ni pé kí ni o tí n bá ní táàmù kan tí n bá fẹ́ wá n tí yóò jẹ́ màá máa yọ kí ni o màá máa yọ 1 kúrò lókè téńté r yẹn so kí ni wá ní nth term mi ó jẹ́ òun náà ni pé kí ni o arn minus 1 ajá sí pé lugaf term ní ọmọ jẹ́ kí ni o ar lugaf minus 1 a ní nth term yóò náà ni kí ni o òun náà là ń pè ní last term ibẹ̀ náà là gbé dó sí láàárọ̀ àṣàlàyé bá ti lè mọ wá arithmetic mean bákan náà ẹ̀wẹ̀ òun náà ni pé tí n bá ní abc mi tó wá jẹ́ kí ni o tó jẹ́ 3 consecutive arithmetic progression àti mọ̀ bá arithmetic progression sí máa rí ajá sí pé bí nọ́mbà tó wà láàrin yìí o a máa pè ní arithmetic mean yóò máa ṣe déédéé pẹ̀lú kí ni o ìròpọ̀ táàmù aláwọ̀kọ́ pẹ̀ mọ́ táàmù ẹlẹ́ẹ̀kẹta divided by 2 ilé ẹ̀ láà máa pè ní kí ni o arithmetic mean àṣàlàyé láàárọ̀ bákan náà ẹ̀wẹ̀ àṣàlàyé geometric mean bákan náà tí n bá ní abc mi bí yìí tó bá yẹ pé táàmù mẹ́tẹ̀ẹ̀ta yìí consecutive táàmù yìí gp níwọ̀n ajá sí pé bí yìí o a máa pè ní geometric mean so tiye so kí ni wọ́n máa ṣe déédéé pẹ̀lú square root product alákọ̀ọ́kọ́ àti kí ni o àti ẹlẹ́ẹ̀kẹta ibẹ̀ yẹn la dúró sí ṣùgbọ́n ní èní a máa bẹ̀rẹ̀ pẹ̀lú kí ni o a máa bẹ̀rẹ̀ pẹ̀lú series and partial sums series and partial sum ẹ rí i pé mo ṣàlàyé rẹ̀ ráńpẹ́ láàárọ̀ tí n bá ní 3 5 7 9 11 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sequence kan lélẹ́yìí o tí n bá mú díẹ̀ lára sequence yìí tí n bá rò wọ́n papọ̀ bóyá táàmù mẹ́ta alákọ̀ọ́kọ́ ṣe é pé first 3 terms nísìn kí ni first 3 terms tí n bá sum of first 3 terms ṣe é pé yóò mọ jẹ́ kí ni o 3 plus 5 plus 7 so tí yé bá ìròpọ̀ tí mo ṣe wọn lá máa pè ní kí ni o partial sum ó ti yé bá ń pè partial sum ẹ rí i pé nígbà tá a ṣe partial fraction ní pé kí ni o pàtì àrò díẹ̀ nínú àwọn sequence yẹn papọ̀ ẹ wá di series òun náà ní kí ni o sum of sequence ṣùgbọ́n tó bá jẹ́ infinite náà ní ìròpọ̀ gbogbo wọn bí àpèjúwe nísìn ẹ mọ̀ pé sequence mi rè o 3 5 7 9 11 tí n bá mú díẹ̀ ń bẹ̀ tó jẹ́ pé gbogbo wọn mo rò papọ̀ yóò mọ̀ fún mi ní series 3 plus 5 plus 7 plus 9 plus 11 plus ... mo bó ti ẹ ń bá wọn ajá sí pé ìròpọ̀ series tàbí tá a bá ní series yóò mọ̀ jẹ́ kí ni o sum of sequence so ti yé bá sum of sequence ṣùgbọ́n tó wáyé pé pàtì sequence là ń rò pọ̀ a máa ní kí ni o a máa ní partial sum kí la fẹ́ gbọ́yé ń bẹ̀ wọ́n lè mọ fún wa ní àwọn ọṣẹ́ nínú jambu wa pé ká mọ̀ ṣe kí ni o
ká mọ̀ wá partial sum ká mọ̀ wá partial sum bó láṣẹ mọ̀ wá láti wá partial sum kò lè rárá à ń pè nǹkan kan ní sigma tí mo kọ yìí òun náà ni partial sum òun ni tá a fi mọ̀ denote partial sum ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni o ro gbogbo rẹ̀ papọ̀ tẹ́ ẹ bá gbàgbé rí pé mi statistics wa tá a bá ní summation xn gbé túmọ̀ summation x náà ni pé kí ni o ká ro gbogbo x papọ̀ ká wá divide ẹ̀ pẹ̀lú n ṣe pé formula meaning nìyẹn ṣé partial sum bí wáyé náà ni pé kí ni o ro gbogbo rẹ̀ papọ̀ ṣùgbọ́n kí láà máa ro papọ̀ ká pé wọ́n fún wa ní n ìpè ká ro gbogbo n papọ̀ àwọn n wo kí ni wọ́n á ní fálù rẹ̀ wọ́n á lè ní kí ni o kọ́ bẹ́ẹ̀ láti kí ni n is equal to 1 to 4 ajá sí pé ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni o máa ru gbogbo n yìí papọ̀ ṣùgbọ́n ẹni mi ó mọ bẹ̀rẹ̀ látẹ̀rí 1 yóò mọ tán sórí 4 yóò máa jẹ́ kí ni o ọ̀yà ẹ jẹ́ mọ mú ọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ẹni mi bá kọ́ bẹ́ẹ̀ látòrí 1 ibi tí n bá ti rí n máa fi 1 sí yóò jẹ́ 1 nígbà ó jẹ́ pé sọ́ọ̀mù alélé ìsọ́ọ̀mù ni yóò jẹ́ plus lẹ́yìn 1 kí ló kù 2 ìgbà tí ẹni bá tún jẹ́ 2 á tún fi sí then plus lẹ́yìn 2 kí ló kù 3 so lẹ́yìn 3 kí ló kù 4 mo bó ti ń bá irú ròpọ̀ tá a ṣe yìí tá a ro nọ́mbà láti 1 dérí 4 ó là ń pè ní kí ni o ó là ń pè ní partial sum ó là ń pè ní partial sum ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yẹ wá bó wà ní ká pé mo nírò nǹkan báyìí nǹkan wọ́n fún wa nírò nǹkan báyìí ó mọ́ jáde púpọ̀ mo ní n is equal to 1 to 4 n squared bó láyé ṣe túmọ̀ náà ni pé kí ni o ká ro gbogbo rẹ̀ papọ̀ ká máa ro n square papọ̀ ẹni wọ́n máa bẹ̀rẹ̀ látòrí kí ni látòrí 1 yóò mọ̀ tán sórí 4 ajá sí pé ọmọ jẹ́ kí ni o máa bẹ̀rẹ̀ látòrí 1 ìgbà tí ẹni bá kọ́ jẹ́ 1 yóò jẹ́ 1 squared plus ìgbà tí ẹni bá jẹ́ 2 square plus ìgbà tí ẹni bá jẹ́ 3 square plus ìgbà tí ẹni bá jẹ́ 4 squared ọ̀bọ̀ tí yẹn máa so ajá sí pé ọmọ jẹ́ 1 plus 4 plus 9 plus 16 so tí yẹn máa tí ó mọ̀ fún wa ní 30 bó wà ní eléyìí nǹkan kápẹ́ bá ní sum tí bá tún ní partial sum báyìí raised by 3 2n plus 1 láti ṣe eléyìí náà kò lè rárá òun náà ni pé kí ni o ké mọ ro gba àwọn eléyìí papọ̀ kẹ́ni mi máa wá bẹ́ẹ̀ látòrí 1 kó máa parí sí 3 ajá sí pé màmá mú àwọn nọ́mbà yẹn náà kọ̀ọ̀kan ibi tí n bá ti rí ẹni máa gbé wọn sí títí tí ó fi dé rí kí ni o tí ó fi dórí 3 eléyìí máa jẹ́ kí ni o 2 times 1 plus 1 ṣe pé gbà tó jẹ́ 1 nìyẹn àbí then plus 2 times 2 plus 1 ìgbà tó jẹ́ 2 èyí wo láti ṣe lọ orí 3 yóò jẹ́ plus 2 times 3 plus 1 tá a bá ṣe síwájú sí eléyìí jẹ́ kí ni o 2 plus 1 3 plus 2 times 2 4 plus 1 5 plus 6 plus 1 7 ajá sí bí ọmọ jẹ́ kí ni o bí ọmọ jẹ́ 15 bóòní kápọ́n fún wa nílò eléyìí náà nǹkan any summation I is equal to 3 raised by 5 to 5 I divided by I plus 1 ìtumọ̀ náà ni pé kí ni o ká máa ro àwọn kíní yìí papọ̀ kí ẹ̀mí ọmọ bẹ̀rẹ̀ láti rí 3 kọ́ mọ parí sí 5 ajá sí pé máa kọ́ ní kíní àìmí àti bó ní yóò ti bẹ̀rẹ̀ 3 yóò jẹ́ 3 divided by 3 plus 1 then plus lẹ́yìn 3 kí ló kù 4 bí ti bá tún ti rí àìmí àgbé 4 sí 4 divided by 4 plus 1 plus ibi tí n bá tún ti rí kí ló kù lẹ́yìn 4 5 divided by 5 plus 1 ajá sí pé ọmọ jẹ́ 3 over 4 plus 4 over 5 plus 5 divided by 6 so tó bá wà a lè ṣe kí ni o a lè find the SCM wọn a lè find the SCM wọn bó ti yọ báwọn so ẹ rí pé SCM wọn ká pé 60 àbí ajá sí lè yọ jẹ́ 36 plus 48 plus 50 mo rò bó ti yé mi báwọn so eléyìí ó jẹ́ kí ni o 98 kí ni 98 plus 36 so yóò mọ̀ jẹ́ kí ni o 134 over 60 so 30 67 mo bó ti yá báwọn so eléyìí ní kí ni o partial sum bó wà ní tí bá fẹ́ find the sum AP nǹkan nínú àwọn tí ó mọ jáde náà ni o mo ti mọ̀ bí mo ṣe lè ṣe kí ni o bí mo ṣe lè mọ wá
AP mi mo ṣe lè mọ wá nth term rẹ̀ bó ní ká pé sum ni mo fẹ́ wá ńkọ́ fọ́múlà méjì lẹ lè mọ lò fún ọ tó ti bá màá dẹ̀ ṣàlàyé bí méjèèjì ṣe wá ṣe pé ká pé bá ní AP mi ṣe pé AP mi ní first term a ní ọmọ jẹ́ A àbí second term yóò mọ jẹ́ kí ni o A plus D third term A plus 2D third term fourth term A plus 3D ká pé plus dot 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 L tí a mọ̀ sí last term so tí bá ṣe pé ká sì tó kan last term gan mo lè sọ pé a ní L minus D a ní difference kan bẹ́ẹ̀ mo bó ti yé bá then a tẹ̀ ní L so yí wa bí ó ṣe jẹ́ ṣe pé irú eléyìí nísìn eléyìí fourth term ni eléyìí second term ẹ̀ pé ó ń dínkù pẹ̀lú difference kan ní tí mo ṣe ń bí báyìí náà nìyẹn so ajá sí pé sum mi báyìí a ti mọ̀ pé series náà ni pé ká máa rò wọ́n papọ̀ eléyìí ọmọ jẹ́ plus 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 then plus ń bí báyìí tó bá wù mí mo tún lè tún eléyìí tó ṣe pé irú bí báyìí nísìn mo lè tún tó láti bẹ̀rẹ̀ láti mo ti tó láti he báyìí mo tún lè tún tó ńgbà ẹ pa ti mọ̀ pàdé ṣáwà commutative ajá sí pé mo tún lè sọ pé L plus L minus D plus sínú ilé ọjọ́ kí ni o A plus D ẹ̀ẹ́dẹ̀ àṣẹ ni A nǹkan kan náà ni mo ń sọ so ẹja ro equation méjèèjì papọ̀ ilé ọjọ́ kí ni o 2xn is equal to ẹja ro ilé ìpapọ̀ yóò mọ̀ fún mi ní kí ni o A plus L àbí kí leléyìí náà jẹ́ tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ kí leléyìí náà jẹ́ òun náà jẹ́ kí ni o A plus L mo rò bó ti yé mi bá òun náà jẹ́ kí ni o A plus L so ẹ rí i pé tẹ́ bá ṣàkíyèsí àwọn ìyókù náà báyìí ṣe ń pé lẹ́yìn nísìnyí báyìí náà yóò jẹ́ A plus 2D plus A plus 2D ní irú bí báyìí mo rò bó ti yé mi bá so tí n bá ṣe lọ síwájú irú eléyìí náà sì tí n bá ní L minus D plus ní tí mo sọ lélẹ̀ àti ní A plus L equation 1 àbí A plus L ẹ jẹ́ nǹkan ní ọ̀yọ́ kọ̀ọ̀kan kan fi rí bí mo ṣe gẹ́ẹ̀tì A plus L ní ibi bẹ̀yẹn náà so eléyìí ó náà jẹ́ kí ni o A plus D plus L minus D ṣé bẹ́ẹ̀ kọ́ ni mo ro ní tó wà níbi aláwọ̀kọ́ yẹn mo ṣe kí ni o mo rò mọ́ ibi ẹlẹ́ẹ̀kejì so tí yé bá mo rò mọ́ ibi ẹlẹ́ẹ̀kejì ọ̀yà ṣe pé léyìí náà ó yẹ kó ìní tó kù lẹ́yìn eléyìí náà ṣe pé A plus 2D ń bí báyìí ìní tó yẹ kó rò papọ̀ náà ni tó wà ń bí báyìí pé plus L minus ṣe pé lẹ́yìn reduce ni ó yẹ kó jẹ́ minus 2D tó ti yẹ bá torí pé nǹkan kan sá pamọ́ bí báyìí ká tó rí lè mo bó ti yẹ bá wọn then plus kámọ́ dára láàmú ẹja ro méjì tẹ́lẹ̀ yóò fi parí náà papọ̀ òun náà jẹ́ kí ni o L minus D plus A plus D plus L plus A ẹ dákun so yé wa ní tí mo sọ lélẹ̀ alákọ̀ọ́kọ́ bíbá yìí pẹ̀lú alákọ̀ọ́kọ́ bíbá yìí ló fún wa ní A plus L second term eléyìí pẹ̀lú second term eléyìí nígbà jẹ́ pé agbélé yìí látẹ̀yìn ni ó fún wa ní A plus D plus L minus D ẹ̀ rí pé D ó padà gé D yóò kún òun náà kún A plus L ọ̀yà táàmù ẹlẹ́ẹ̀kẹta bíbá yìí tábà ń tó eléyìí náà bọ̀ alátẹ̀yìn ṣe gbọ́n náà jẹ́ kí ni o L minus D L minus D la ní bíbá yìí lẹ́yìn L minus D ńgbà tẹ́ pé ìhun dínkù ni yóò mọ jẹ́ L minus 2D kí lẹ ṣàkíyèsí 2D minus 2D ní òṣè kí ni o yóò gẹ̀ra wọn so tí yé bá wọn so yóò mọ ṣe lọ báyìí báyìí ẹja mú méjì tó parí náà L minus D plus A plus D ẹ rí pé D àti D ní ó gẹ̀ra wọn kí ló kún lẹ̀ A plus L ilé náà kún A plus L ẹ rí pé ó ń dàbí kí ni o ajá sí pé 2xn mi ó dàbí kí n mọ ro A plus L A plus L A plus L papọ̀ so tí yé bá wọn ní tí ó mọ fún wa tá a bá ń ro gbogbo táàmù yẹn papọ̀ nìyẹn so nígbà tó jẹ́ pé nth táàmù lélẹ́yìí ajá sí kó dàbí kí n mọ ṣe kí ni o kí n mọ ro A plus L papọ̀ ní ẹ̀mẹ́ ẹni ṣe pé táyé pé méjì ni yóò mọ jẹ́ kí ni o A plus L mo ń rò papọ̀ ní ọ̀nà méjì táyé pé mẹ́ta ọ̀nà mẹ́ta bẹ́ẹ̀ ọ̀nà ẹni lélẹ́yìí ajá sí pé yóò jẹ́ N A plus L so tí yé bá wọn tí L mi dẹ̀ sì jẹ́ last term
ajá sí pé sum mi ọmọ jẹ́ kí ni n over 2a plus n eléyìí ni sum GP formula aláwọ̀kọ́ nìyẹn. Ẹ lè mọ formula ẹlẹ́ẹ̀kejì o nígbà yẹn pé mo ti mọ̀ pé last time mi pẹ̀lú tí mo sọ lẹ́ẹ̀kan kí la pé a plus n minus 1d so tiye ajá sí pé lẹ́nu ọjà n over 2a plus kí last time mi a plus n minus 1d so tiye Sn mi ó jẹ́ kí ni n over 2 a plus n minus 1 times g so tiye tẹ́ bá ṣe síwájú sí yóò máa jẹ́ n over 2a plus n minus 1d so tiye about so ajá sí pé formula méjì lẹ lè lò a lè léléyìí o òun náà ní pé kí ni o n over 2 multiply by what a plus d a dẹ̀ sì lè lo eléyìí náà ìgbà lára mọ̀gbà tá a máa lo méjèèjì eléyìí kápọ́ fún yín ní last term tí wọ́n fún yín ní common difference léléyìí so tiye báwọn bẹ̀ẹ̀ tí wọ́n bá ní ká ẹ wá sọ̀mù wọn ò fún yín ní last term ṣùgbọ́n wọ́n fún yín ní common difference ẹ mọ̀ lo ẹlẹ́ẹ̀kejì yẹn ẹ jẹ́ fún yín ní àpẹẹrẹ kan kẹfì lè gbọ́ tí mò ń sọ yé kẹfì lè gbọ́ tí mò ń gbìyànjú láti sọ yé wọn ní kò sẹ́ni kankan tí ó ní kẹ proof formula yẹn mo kàn gbìyànjú láti ṣe torí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó ń gbáradì fún wa ẹ̀kìdẹ́ ká lè rí bí ó ṣe jẹ́ bẹ́ẹ̀ so tí ẹ bá ká lè rí bí ó ṣe jẹ́ bẹ́ẹ̀ ẹ wá pẹ́rẹ́ yìí number 1 find the sum of the first 30 terms so tí of the following AP náà náà ní arithmetic progression kí ni ẹ 3 plus 8 plus 13 plus 18 plus ... So wọ́n ní ká wá sọ́ọ̀mù AP rẹ̀. Ẹ mọ́ dára yín láwọn find the sum SN òun wọ́n ní àwà. Of the first 30 terms, ajá sí pé ẹni mi ń sìn 30 ni o, number of term mi 30 ni o. So tí báyìí. So wọ́n á ní ká ṣe kí ni o, wọ́n fún wa ní first term wa, ṣe ń pé first term lélẹ́yìí 3, term tí wọ́n fún wa ní 3 plus 8 plus 13 plus 18. Though wọ́n ti kọ́ ní kí ni o ní series form. So ajá sí pé A mi jẹ́ 3. Nígbà wọ́n ti sọ fún wa pé AP ni, ṣe pé mo lè wá D mi náà, kí ni D mi ó jẹ́ ń bẹ̀? Àmọ́ wá common difference pẹ̀lú pa máa yọ aláwọ̀kọ́ kó nu ẹlẹ́ẹ̀kejì tàbí ẹlẹ́ẹ̀kejì kó nu ẹlẹ́ẹ̀kẹta. So common difference mi ó jẹ́ 8 minus 3 tí ń ṣe 5. So di eba so fáwọn àtàbá bá class náà lọ láàárọ̀. So ìbéèrè wa ní ká wá XN. A dẹ̀ ti mọ̀ pé XN X30 báyìí àbí sọ́mù first 30 times. Ajá sí pé SN mi mo mọ̀ pé N over 2 formula ọmọ máa lò eléyìí tó ní common difference. Ṣe pé méjì mọ̀ kọ fún wa aláwọ̀kọ́ ní N over 2A plus L tó bá jẹ́ pé wọ́n fún wa last term wọ́n fún wa ní common difference. So tó bá jẹ́ pé wọ́n fún wa ní common difference tó wọ́n fún wa ní last term ẹ mọ̀ lò eléyìí ajá sí pé lẹ́ẹ̀kejì yẹn láàmọ̀ lò N over 2A plus N minus 1 into D. So ibi tí bá ti wá rí kí ni o ibi tí bá ti rí N mi màá máa gbé 30 sí ibi tí bá ti rí A màá fi 3 sí D màá fi 5 sí òun ní òfin mi ní sum. Ẹ káàbọ̀ padà mọ́ nígbà pé a gbádùn ètò náà ní ọ̀sẹ̀ tòní bíbá ilé àmọ́ dúró torí àkókò. Iṣẹ́ àmúrelé wa òun náà ni iṣẹ́ eléyìí tí à ń ṣe lọ́wọ́ yẹn gbìyànjú láti parí rẹ̀. Ẹ lè fi èsì yín sọ́wọ́ àti àwọn ìbéèrè ọlọ́kan ọ̀jọ̀kan tẹ́ bá ní sọ́wọ́ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní WhatsApp 08162942400 08162942400 títí máa fi máa pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ ó dìgbà.